tẹ́ ẹ bá kí wa pé a ṣe ẹ má bú wa mọ́. tẹ́ ẹ bá kí wa pé a ṣe ẹ má bú wa mọ́. tó bá yẹ pé nítorí pé wò ó kírun ló fi ń wo pé tá à ń ṣe yìí ọ̀rọ̀ bàdà kan lè léyìn ọ̀rọ̀ ẹ̀kọ́ sórí ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ẹ̀kọ́ là ń kọ́ wọn kì í ṣe ẹ̀sìn ọ̀tọ̀ nìyẹn má torí pé wọ́n jẹ́ kírísítẹ́nì àbó jẹ́ ẹlẹ́bọ kó wa máa criticize tá à ń ṣe no ogun tó fi tí kálukú fi débi tó Ọlọ́run bá fi kan mọ́ rẹ ó padà wá wa kan. gbogbo tí kálukú fi débi tọ́lọ̀ bá fi kan mọ́ rẹ ó padà wá wa kan. àwọn táwọn bíi kìsìmẹ́ta. àwọn táwọn bíi kìsìmẹ́ta. ẹni tó wá kò lọ tírì. ẹni tó wá kò lọ tírì. mo fẹ́ kéwú. mo fẹ́ kéwú. ní gbígbọ́ lọ́gìn mo fẹ́ kéwú. mo fẹ́ kéwú. ó wà níbí. ó wà níbí. òun ló pọ̀ jù. òun ló pọ̀ jù. àwọn tí wọ́n ti ya nǹkan míì máa wọn tó bí wọn lọ́wọ́. àwọn tí wọ́n ti ya nǹkan míì máa tó bí wọn lọ́wọ́. tí wọn ò lọ́pṣàn wọn lẹ́yìn kan kú. tí wọn ò lọ́pṣàn wọn lẹ́yìn kan kú. bàbá mi ti kú. bàbá mi ti kú. lórí ìrònú ẹ̀. lórí ìrònú ẹ̀. ó wà níbí. ó wà níbí. ní series of ìwà tí wọ́n pé o ò ní bẹ́ẹ̀ lọ́hùn kọ́mọ rẹ ṣe láyé. ní ìwà tó ní bẹ́ẹ̀ lọ́hùn kọ́mọ rẹ ṣe láyé. ó wà níbí. ó wà níbí. Ọlọ́run ti yanjú ẹ̀. Ọlọ́run ti yanjú ẹ̀. Ahmed kọ́ ni wọ́n sọ fún mi pé ẹ̀rẹ́kùn abẹ́kọ́ wá sílé iléyà. Ahmed mo ní alhamdu. mo ní mọ̀lọ́lọ́. ó rọ́ lọ́hùn. òun nu. nígbà tó délé kéwú. ó ti òun rọ́ lọ́hùn tiẹ̀ ni. òun rọ́ lọ́hùn tiẹ̀ ni. sọ bóyá sọ bóyá sọ náà. Ọlọ́run 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 mo rí Ọlọ́run mo rí Ọlọ́run ráyé tùrọ̀ bí bẹ́ẹ̀ ní kọ́lé bí bẹ́ẹ̀ ní bàtọ̀ rí Ọlọ́run ni ìtàn pé nù níjọ́ tí wọ́n mú wa tó bá mú wa sílé yín bẹ́ẹ̀ wá sálọ. wàláhì ò ní dúró gbọ́dọ̀ dúró ẹ má bu wa tẹ́ ẹ bá ti lè kí wa. tẹ́ ẹ bá ti lè kí wa má tún bu wa mọ́. má fojú ẹ̀sìn wọn tá à ń ṣe. má fojú ẹ̀sìn wọn tá à ń ṣe. kírísítẹ́nì bẹ́ẹ̀ bí. kírísítẹ́nì bẹ́ẹ̀ bí. tọ́pọ̀. ó súnmọ́ sọ̀. ó ti wá bí. kírísítẹ́nì dá. Samueli Sunday Ọpẹ́ Àbájẹ̀bú Ọ̀gẹ̀dẹ̀ kírísítẹ́nì paraku. eléyìí ó tẹ̀lé dúrótì. fún 1 minute. wàá kọ́ dànù. ó ti sàn. ó ti yàn. alhamdulilayi. mo mọ̀ pé ẹ lè mọ ìwà lónìí àmọ́ ló la ẹ̀ mọ̀ ìwà. njọ́ tàbá kú láyé. ẹ sọ. sọ pé o mọ wàhálà tí kinní tó dúró yìí tó rú táǹkì sọ pé oògùn ó ń gbé o. njọ́ tàbá wo olùlẹ̀ tí kò tó kú òní náà tó dùbúlẹ̀ tó fẹ́ gbé kinní mú sórí nǹkan mi lẹ́tọ̀ọ́ mọ tó rù. ìjọba ẹ̀yin náà tí ẹ máa rìn káàkiri láti wo àwọn èèyàn tí wọ́n bá yín tún kí ló kọ́ rẹ̀ ṣe society community ṣe society ṣe ẹ kí wọn. ẹ ṣe pé àwọn ní ẹ̀lẹ́ fún yàn lówó. àti gbọ́ ẹ kọ lẹ́tà àkí ẹ. àwọn ní àti mà ẹ̀lẹ́ fún yàn lọ́wọ́ àti gbogbo gbọ́. àwọn tó kó wá sí kóòtù tí ẹ dájọ́ kán lẹ̀ wọ̀n fún èwo lẹ pa ń bẹ̀ nu wọn. wọn ò mú yàn wọ ẹ̀wọ̀n rí kó jẹ́ pé aburú méje ló gbé wọ bẹ̀ ní ọdún máa filẹ̀ tó jáde á gbé 24 jáde mẹ́. ibi nìkan lè yẹn gbá burú wọ̀ tó gbá burú jáde mẹ́. síbẹ̀ kọ́ ni ọlọ́run yóò mọ ìwé bí wèrè ó lè tẹ kọ̀ǹpútà já. Hausa ni. Kano. Ó ní àwọn ẹ̀gbọ́n ó láwọn àbúrò. Ó ti yàn. Ẹgbẹ́ ẹni sọ fún ọ kẹ́ wá ẹjọ́ padà sí skul àbí ìyẹn sọ fún ọ láìpẹ́ yìí. Fáwọn láti rẹ̀. Wọ́n ní skul wọn ní ẹjọ́ padà sí skul. Èmi lọ fún mi lẹ́yìn kọ́lé kan kẹ́ ya skul ya. Wọ́n sọ lóye dé. Táwọn jáàmù lónìí. Táwọn bá kàwé kún kéwù yẹn wọn ò lè débẹ̀. Níta ń sọ kọ́lẹ̀ ń sọ. Alẹ́ yẹn wá jẹ́. Ṣé ká kú ni?
ẹ wá wí kú yẹ báwọn boko haram ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣé táwọn sọ nìyẹn ni ẹ mọ tẹ́ ń wí ẹ má kún ẹlẹ́mi o ó yà á ṣépè fún yín. ara ń kọ́wọ́ gan o. ẹ lè kíyàn tún bú kí lè ń bú wa sí. tí n ta sọ̀bà yẹ yín ẹ invite wa. àwọn tí mo pèlè kan yẹn kí tí mo níbo àwọn ọmọ kálíkà tó wà ń bẹ ẹja àríwọ ìwọ náà ok àwọn Arise TV. ṣé gbogbo ń tẹ kàlẹ́ ń lò mẹ́wọ̀n. ń tẹ fi jáde skul. sọ́hun lẹ́sẹ̀ ní Arise TV. ẹlòmínú yín sáyẹ́nsì lórí ìdí. sórí sẹ́. ní Arise TV náà. ṣé ń tẹ kà ní skul lẹ́ fi ń ṣiṣẹ́. ẹlòmíì agriculture ni. ṣé wọ́n ń gbin nǹkan ní Arise TV. ṣé wọ́n ń gbin kàn bẹ́ẹ̀. abangisun bẹ́ẹ̀. ẹ wà bá wọn doctor master order HOD àgbẹ̀gbẹ̀ PhD order HOD lẹ́gbẹ̀gbẹ̀. ṣé mi ló kà ní. táwọn bá ló kà ní. PhD order ẹ bá ní orí ọ̀kadà ẹ bá lórí maruwa. wọ́n ní àwọn credential àwọn kíní tí wọ́n fi ń gba àwọn ẹ̀ṣiṣẹ́ wọn. CV mo nílé wo ó ga tó báyìí tó wà nulẹ̀. ọ̀tọ̀ làwọn tó sẹ́ndì sórí fóònù. ọ̀tọ̀ nítorí àwọn PDF o. ọ̀tọ̀ ti PDF o. ó ga tó báyìí nulẹ̀. tó bá yá mọ̀kàrà fi wọ́n di àfáàyè dàkún wa kí fọ́ kọ́nẹ́sù. ẹ lọ bèrè káàkiri gbogbo skul Kwasu ni ní Ìlọrin ni education ni kílódé parapoli ń àti University of Ìlọrin àtẹ̀mọ́lẹ̀ mi ni kò sí oṣù náà ti ní wọ́bẹ̀.